ìròyìn yàjóyàjó láti iléeṣẹ́ jígí alára kẹrìnlélógún Abímbọ́lá Olúwatósìn Ọ̀dẹ́mọ̀ lóníròyìn. ṣé lóòótọ́ ni pé àwọn Ìgbò kì í ta ilẹ̀ fún àjòjì? ní ẹnu ọjọ́ mẹ́ta yìí ni awuyewuye kan gbọ́ orí ayélujára nígbà tí akọ̀ròyìn iléeṣẹ́ Arise TV kan Reuben Abati sọ lórí bí àwọn ẹ̀yà Ìgbò ṣe ń ra ilẹ̀ àti ilé káàkiri. ó sọ̀rọ̀ lórí ètò kan pé àwọn ẹ̀yà Ìgbò kì í ta ilẹ̀ fún àjòjì ní ìlú wọn. ọ̀rọ̀ yìí fa awuyewuye lórí ayélujára níbi tí àwọn kan ti ń sọ pé ìbanilórúkọjẹ́ ni ẹ̀sùn náà táwọn mìíràn sì ń gba nǹkan tí Àbàtì sọ gbọ́ o. èyí ló mú kí àwọn akọ̀ròyìn ṣe ìwádìí lórí ọ̀rọ̀ náà. oníṣòwò kan tó ń gbé ní agbègbè Ugwu ní ìpínlẹ̀ Enugu, Alhaji Nura tó jẹ́ ọmọ ìlú Doshe ní ìpínlẹ̀ Jigawa sọ fún àwọn akọ̀ròyìn pé ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ àti ilé ní òun ní ìpínlẹ̀ Enugu. Nura sọ pé ìpínlẹ̀ Enugu ni wọ́n bí òun sí tí òun sì ti ń gbé ibẹ̀ láti 60 ọdún lé díẹ̀. nígbà tí a bí pé báwo ló ṣe ra àwọn ilẹ̀ rẹ̀ tó wà ní Enugu, ó ṣàlàyé pé kò sí nǹkan tí èèyàn kò lè rà níwọ̀n ìgbà tówó bá ti wà. ọ̀rọ̀ lórí owó ni o. ẹni tó bá ní owó lọ́wọ́ yóò ra ilẹ̀, tí èèyàn kò bá sì ní owó lọ́wọ́ kò lè rí ilẹ̀ rà. nígbà tí bàbá mi dé sí Enugu, ó ra ilẹ̀ tó fi kọ́ ilé 30 ló kọ́ sí Enugu kó tó jáde láyé o. lẹ́yìn tó kú tán, àwọn ọmọ rẹ̀ ta ilé àti ilẹ̀ tó ní tí wọ́n jogún lọ́wọ́ rẹ̀ tí wọ́n sì kó lọ sí agbègbè Ugwu. Alhaji Nura ṣàlàyé pé ọ̀pọ̀lọpọ̀ ilé ni òun ní Enugu, ọ̀kan ní Ogui Road, òmíràn ní Owerri Road àti ní Ogidi Lane. ó ní èyí tó wà ní Àwùsá jẹ́ èyí tí òun jogún lọ́wọ́ bàbá òun. ó wòye pé kò sí òótọ́ nínú ọ̀rọ̀ pé àwọn Ìgbò kì í fẹ́ ta ilẹ̀ fún àwọn tí kì bá ń ṣe ẹ̀yà wọn, nítorí pé ó gbàgbọ́ pé ọ̀rọ̀ gbogbo lórí owó ni. tó kì í dùn kó pọ̀. a ò ní rí jù báyìí lọ ní abala ìròyìn yàjóyàjó láti ìkànnì jígí alára kẹrìnlélógún Abímbọ́lá Olúwatósìn Ọ̀dẹ́mọ̀ lóníròyìn. títí di ìgbà mìíràn tá ó fi ire àtayọ̀ pàdé. ire o. ètò tó ń lani lọ́yẹ̀ wà ń bẹ̀. ọdún mọ́ wá ìkànnì jígí alára. ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. ọdún mọ́ wá ìkànnì jígí alára. ìkànnì jígí alára. jígí alára. jígí alára. jígí alára. ìkànnì jígí alára kẹrìnlélógún bàbá